Ẹ̀sùyì, orúkọ tèmi ni ọmọọba Abíọ́lá Ògúndẹ̀kọ́ tí à ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ tó ń gbé àṣà, ìṣe àti ìrìnàjò afẹ́ ilẹ̀ Rẹ́mọ káfàtà ní lárugẹ. Lọ́jọ́ tòní, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo ní àǹfààní láti tẹkọ̀ wá èmi àtàwọn èèyàn tá a jọ ń ṣiṣẹ́ wá sí ìlú olóríire, ìlú gómìnà wa ní Ògùn State tí a mọ̀ ní ọmọọba Dàpọ̀ Abíọ́dún. Lọ́jọ́ tòní a wà ní ìlú Ìpẹ́rù Akẹ̀sán. Àwa tún wá kẹ́kọ̀ọ́ nípa àṣà àti ìṣe ilẹ̀ Rẹ́mọ. Nínú gbogbo nǹkan tí àwa dẹ̀ ti kọ́ tá a dẹ̀ ti kà nínú ìtàn ni pé a gbọ́ pé tá a dẹ̀ tún mọ̀ wípé ẹ̀yọ̀ tí gbogbo wa ń sọ ní Nàìjíríà tó ń sọ láfíríkà, ní Nàìjíríà lọ́jọ́ tòní o, ẹ̀yọ̀ Ìpẹ́rù Akẹ̀sán ló ní ẹ̀yọ̀. Bóyá òun ṣe nǹkan tá a bá wá. Tá a wá ṣe lénìí ni pé a wá fi iṣẹ́ aláyélúwà ọba Dr. Babatunde Adéwálé Àjàyí, Àkárìgbò and paramount ruler of Remoland. Iṣẹ́ tán ní káwa wá jẹ́ fún bàbá wa lọ́jọ́ tòní ni pé àkọ́kọ́ rú ẹ̀, àkójọpọ̀, àpèjọ gbogbo àwọn ọmọ Rẹ́mọ tán wà ní Nàìjíríà, tán wà lókè òkun. Àkọ́kọ́ rú ẹ̀ léléyìí tó kọ́kọ́ máa ṣẹlẹ̀ torí pé àwọn aláyélúwà, gbogbo àwọn aláyélúwà, gbogbo àwọn ọba wọ́n ti máa ń lọ bá àwọn ọmọ wọn ṣe ọdún yìí ní òkè òkun àti ìlú òyìnbó. Eléyìí jẹ́ àkọ́kọ́ rú ẹ̀ tí ó máa ṣẹlẹ̀ ní Nàìjíríà ní láàárín 20 to 27 oṣù kejìlá ọdún. Lọ́jọ́ tòní mo ní àǹfààní láti wá bá bàbá wa tí mo wá kẹ́kọ̀ọ́ nípa kí ni ilẹ̀ Rẹ́mọ, báwo ló ṣe jẹ́, kí ni àṣà àti ìṣe ilẹ̀ Rẹ́mọ, kí dẹ̀ ni bàbá wa kí wọ́n rí sí ọjọ́ àpèjọ àkọ́kọ́ rú ẹ̀ tó máa ṣẹlẹ̀ ní oṣù kejìlá. Mo láǹfààní àti ìdùnnú láti fi àfihàn bàbá wa aláyélúwà ọba Adélékè Ìdòwú Básíbọ̀, Apẹ́kúnjoyè Òdùrú karùn-ún ti Alápẹ̀rù tìlú Ìpẹ́rù. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Ọmọọba àti ìjọba ọmọọba wa. Ẹ ṣé, mo kí olùdarí ètò. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa náà wípé wọ́n gbéṣẹ̀, wọ́n rí bọ́yé sọ pé àsìkò ti tó láti ṣe àpéjọ àwọn ọmọ Rẹ́mọ. Kì í ṣe pàṣẹ ìbẹ̀rẹ̀ pé a lọ ń ṣe àpéjọ Rẹ́mọ. Tẹ́ bá wo nígbà tí kọ́nà fọ̀rún kẹ́ bàbá wa Ṣónáriwo, ìgbà tí wọ́n ń ṣe 25 years anniversary, gbogbo àwọn ọmọ Rẹ́mọ la lọ sáàfin wọn nílùú kọ̀ọ̀kan gbogbo àjọ jókòó sáàfin bàbá Ṣónáriwo. Nígbà yẹn náà la jẹ ìyálóde Rẹ́mọ tó jẹ́ bó ṣe jẹ́ ọmọ bíbí Ṣàgámù, but wọ́n jẹ́ ìyàwó wa, wọ́n jẹ́ ìyàwó nípara. Ṣojú ẹnu tó jẹ́ kí gbogbo ọmọ Rẹ́mọ àjọ jókòó adẹ̀ṣe. Kì í ṣe pàṣẹ ṣẹ̀ bẹ̀rẹ̀ àpéjọ Rẹ́mọ Day. Òun ló bí pé ta fi ń lọ sí ìlú òyìnbó ní ọdọọdún àràbá ọmọ wa lọ́hùn àti gbogbo bàtà rí pé bí ìlú ṣe rí sìn àti bí Nàìjíríà ṣe rí pé àtẹ ṣe máa bẹ̀rẹ̀ ká máa ṣe ń bí. Àmọ́ tẹ́lẹ̀ àwọn èèyàn kọ́ rò pé bóyá tí wọ́n bá ti bẹ̀rẹ̀ Rẹ́mọ Day wọ́n máa fi palẹ̀ ìlú kọ̀ọ̀kan rẹ̀. Àwa ní ó ti o, àwa pè bàbá Àkàrìgbò jókòó pé ẹ jẹ́ kí ìlú kọ̀ọ̀kan máa ṣe tiwọn. Tí wọ́n bá ṣe kí wọ́n máa fi Rẹ́mọ Day yẹn kásẹ̀, òun ló bí ọjọ́ 20 to 27. Because the last tó máa ṣe ní Ìpara, which is ọmọ Àpárá náà the 14th of December. So with that wọ́n lè fi Rẹ́mọ yìí gbọ́n ní orí oko àti tẹ́lẹ̀ Ìpẹ́rù àwọn Àpẹ́rù la máa ń ṣe gbẹ̀yìn. It's always last Saturday November la máa ń ṣe tiwa. Àwọn kì í ṣe ládùúgbò 20 ọdún dé ọjọ́ yẹn kì í yẹ. Àmọ́ ń sin àwọn olùwà àwọn olùkejì ó dẹ̀ ní ìdí tó máa fi àmọ́ sí lọ́dún yìí tí Ìpẹ́rù bá ṣe lọ́dún 14th. Wọ́n ní igun lọ́dún kẹ́yìn ìgbàlẹ̀ Rẹ́mọ àwa kásẹ̀ ẹ̀. Nǹkan tó dáa ni àjọ jókòó bọ̀dá bá ń sẹ́ pọ̀rọ̀ Rẹ́mọ kì í ṣe pé mo ṣe ń jókòó. Tẹ́ bá lọ́wọ́ Reverend Johnson, the history of the Yorùbás, a níbi tá ti ń jókòó nígbà Rẹ́mọ náà tá à ń pè ní Kútújẹ
Okay. tó yẹ pé Kútú jẹ́ yẹn ni àwọn ọba rẹ̀ máa jókòó sí nígbà tí wàhálà wà ní Ṣàgámù. Ibẹ̀ la máa jókòó la máa sẹ́ pé nǹkan báyìí la fẹ́ ṣe láti dáàbò bo àwọn èèyàn wa. So ìpàdé ìjókòó àwọn ọba rẹ̀ kò ṣe bẹ̀rẹ̀ ń sìn. Okay. Go to Reverend John ẹ̀rí bẹ́ẹ̀ at this page 940. Kútú jẹ́ ìwà ń bẹ̀. Kí ló bí Ìpàrà? Ìpàrà is like a border town to us. Dé àwọn náà jẹ́ bí warrior wa bí pé tó kó bá ń bọ̀ Rẹ́mọ o bàbá sí wọn sọ̀hún. And can say during the Ìbàdàn Ìjẹ̀bú war ó wà ń bẹ̀, during the Òwi war ó wà ń bẹ̀. So pé àwọn ọba yẹn ń jókòó àjọ ń ṣe kíní kì í ṣe nǹkan tuntun. Tẹ Olóòtú ti sọ nípa ọ̀rọ̀ Ẹ̀yọ̀ adúpẹ́ fọ́lọ́run tó yẹ pé Agodo ó wà lẹ́ǹkùlé ń bẹ̀ yẹn. Tí Ẹ̀yọ̀ tó bá lọ fi Ẹ̀yọ̀ dáná lẹ́kọ̀ọ́ fáwọn onírù ni òyìn onírù family, màmá wọn ní Pẹ́rù, bàbá wọn ní Èkó. Bọ̀dẹ̀ ẹ rí pé pẹ̀lú ẹ tó bá di ní alẹ́ irú àwọn àṣà tó yẹ ká gbé nìyẹn tó bá di lálẹ́ tí wọ́n bá ti parí Ẹ̀yọ̀ lẹ́kọ̀ọ́ máa ń kájú ni. A ní Ẹ̀yọ̀ ń padà ságodo lákẹ̀sán dé nítorí pé Ẹ̀yọ̀ kìí sùn lẹ́kọ̀ọ́ pé wọ́n bá fi kọ́tà bí jẹ báyìí ó máa kájú ni a náà ń padà. Irú àwọn àṣà wa bẹ́ẹ̀ ló yẹ ká gbé lárugẹ ká ṣe máa rí Ẹ̀yọ̀ káàkiri ìlú kókò wáṣọ tó dọ̀tí kankan. Ní Pẹ̀rú ń bí a ní igi Ẹ̀yọ̀ 5. Àmọ́ a tún bẹ àwọn ọba náà àti àwọn ìjọba pé kọ́ ẹ̀ ká mú kí n lákòódù because ọba Èkó gan-an Akíolú ó sọ fún wa pé àwọn gbà lọ́wọ́ wa ni àwọn fi túnṣe làwọn sọ di ìníṣọ átá ní nǹkan wá gan ó yẹ ká gbé lárugẹ. Ìdìtú ẹ̀ inú mi dẹ̀ dùn pé ìgbésẹ̀ tẹ́gbẹ́ yìí náà tó dáa. Àdéhùn àwọn ọba dẹ̀ sọ pé wọ́n ní pé àwọn tó bá ní kọ́mọdé máa ṣe ó máa kú ni. Kábíyèsí. So káyọ̀ pé Ọlọ́run dẹ̀ gbèrú yín dìde. Kábíyèsí. Pé ẹtú yìí pé àṣà wa àti kí láti ẹ̀jọ́ ń dù. Tẹ bá dé kò ń sìn Anthony ọba Níkòrò Maryland wọ́n ti wọnúra wọn. Oníkàkùdé ẹ̀ ló mú rí ọwọ́ tí kíní ń dé. So kí lájọ́ tó bá dé ẹ̀fún Rẹ́mọ ní ọdún 5 sìn gbogbo àti máa já síra wa. Kí láwájú bọ̀d ó yẹ ká jọ múra wa bọ̀d ní kùsọ̀wọ̀. Nǹkan tí kan bá fẹ́ ṣẹlẹ̀ ní Ìpàrà kájọ gbé arúgẹ tí kan bá ṣẹlẹ̀ ní kí ló bí ṣáà pàdé ó nídìí. Àwọn ìdájọ́ àti pé Ọlọ́run tó wá ń gbàkóso tẹ́lẹ̀ ní iṣẹ́ pàdé ní òde Ìṣàrà Ìpàrà wọ́n máa ń ṣe olùkọ́ máa ń ṣòro òru lọ́dọ̀ọ̀tọ̀ ni pọ̀tíṣà àkójọ tó pé ìjọ kan la máa ṣe o nítorí pé school ti ń dé the development ti ń dé so ìtura ẹ̀ka máa dúpẹ́ pé Ọlọ́run gbé ètò yìí dìde ọmọ náà tó jẹ́ pé Ọlọ́run náà a máa wà pẹ̀lú ẹ̀. nǹkan tó máa fi ṣe lágbára Ọlọ́run because bàbá Ògúndẹ̀kọ̀ tó bá ń kọ ìtàn Rẹ́mọ wọn ò lè fọwọ́ pa wọ́n sẹ́yìn. tó bá ń sọ ìtàn Rẹ́mọ wọn ò lè fọwọ́ pa Ìpàrà sẹ́yìn. because gbogbo ìgbàdá àgbà yóò tẹ̀lé ìgbàdá àwa kékeré tá a wà ní poli a máa gbà para ni a máa rẹran ọ̀gbẹ́ a máa ṣe gbẹ so a mọ̀ pé ó jẹ́ ìlú tó jẹ́ kókó. so ìtòrí àdúgbò fẹ́ràn pé Ọlọ́run jẹ́ ń gbọ́ àwọn ọmọ wa díẹ̀ náà dìde àti bọ́ọ̀bọ́ ọlá kọ̀ǹpútà ìjì náà pọ̀ sí ìwọ̀n ìmọ̀ ẹ̀pẹ́ àṣà wà ìbílẹ̀ wà àánú lè fi Ọlọ́run náà àdìmọ̀ gbà àbí ṣé a fẹ́ sọ̀rọ̀ Rẹ́mọ bàbá Ṣówọlé the first ambassador ilé tó rà ní fún UK fún ambassador bàbá Ṣówọlé ló rà. So irú àwọn ọ̀tọ̀ yẹn bẹ́ẹ̀ ló wà tó ń dẹ̀tẹ̀ pé àwọn ọmọ tó yẹ pé Rẹ́mọ bàbá Awólọ́wọ̀ wọn fi Bàbá Ṣówọlé ṣeré wọn fi Ọdẹ́mọ Ṣàrà ṣeré wọn fi Ìpàrà ṣeré bí pẹ̀lú ṣe ju bó ṣe wà láàrin tó yẹ pé àwọn alájẹ́ kí ni wọn gbà ẹ́ bá àwọn ọmọ tó bá fẹ́ kúrò primary 6 gbọ́n máa kà ń pẹ̀lú ń bí ni tí ojú ẹ̀ ká máa dúpẹ́ pé àwọn wa náà ń dìde díẹ̀ Ọlọ́run náà á dẹ̀ máa pẹ̀lú yín a máa fi ṣe Rẹ́mọdì náà tàbí tọ́bọ̀ wá ṣe ojú wa á pé ẹsẹ̀ wa á pèlú gbogbo àwọn olóòdè máa dá sí nǹkan tí olóòdè máa lò Ọlọ́run náà á pèsè fún wọn. Kábíyèsí o kábíyèsí o ẹ̀yin èèyàn wa tí àwa ń lé tí a máa ní àǹfààní láti wo fọ́nrán yìí ẹ rí pé tí a bá gbọ́ nǹkan tí bàbá wa Aláyélúwà ọba Adélékè Ìdòwú Básíbọ̀
Apẹ̀kúnjoyè Òdùrú karùn-ún alápẹ̀rù tìlú Ìpẹ̀rù tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dúpẹ́ lọ́wọ́ wọn. Àwọn bàbá ti ṣe èyí tó pọ̀ jù fún wa. Àdúrà wa ni pé k'Ọlọ́run bá wa gùn wọ́n lẹ́mìí, k'Ọlọ́run bá wa gùn wọ́n lẹ́mìí, kí eku máa ké bí eku, kẹ́yẹ máa ké bí ẹyẹ, kọ́mọ èèyàn máa fọhùn bọ́mọ èèyàn. Ìlú Ìpẹ̀rù ní agbára Ọlọ́run àti gbogbo àwọn ọba tó tún wà pẹ̀lú aláyélúwà, a fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ wọn, a dẹ̀ ṣàdúrà fún wọn àti gbogbo àwọn tó ń mú ìlú tó ń ṣe àkóso bí ìdàgbàsókè ìlú ṣe rí. Àwọn ni Ìpẹ̀rù Akẹ̀sán Development Council, gbogbo àwọn tó ń bá wọn ṣe látorí alága wọn Ọ̀túnba àti àwọn kábíyèsí, gbogbo wọn náà la dúpẹ́ fún. Mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé kí Ọlọ́run ọba Elédùà kó bá wa gun bàbá wa ní ẹ̀mí, Sir Dr. Kessiington Adébùkọ́lá Adébútú Balógun gbogbo ilẹ̀ Rẹ́mọ lẹ́mìí. Bàbá ẹ pẹ́. Kábíyèsí Alápẹ̀rù lẹ́nu lórúkọ kábíyèsí aláyélúwà ọba Babátúndé Adéwálé Àjàyí, kábíyèsí Onípẹ̀rù, wọ́n ní pé ká dúpẹ́ lọ́wọ́ yín gidigidi fún oore ribiribi tẹ́ ń ṣe. Kò ń ṣe fún Ìpẹ̀rù nìkan, fún gbogbo ilẹ̀ Rẹ́mọ, fún gbogbo káàárọ̀ oòjíire, fún gbogbo Nàìjíríà. A dúpẹ́, ẹ gùn lẹ́mìí, a máa rí yín bá àti gbogbo àwọn ọmọ Ìpẹ̀rù tá a lè máa fi àsìkò nítorí àsìkò a lè dárúkọ wọn. A fi orúkọ bàbá wa Dr. Sir Kessiington Adébùkọ́lá Adébútú Balógun ilẹ̀ Rẹ́mọ pátápátá, a fi kí gbogbo yín o. Ní abẹ́ eléyìí, kábíyèsí wa ń dúpẹ́ lọ́wọ́ aláyélúwà ọba Babátúndé Adéwálé Àjàyí, Àkárìgbọ̀ àti Paramount ruler gbogbo ilẹ̀ Rẹ́mọ pé àsìkò tó, inú àwọn dẹ̀ dùn gidigidi pé wọ́n fi ọdún yìí sílẹ̀ tí wọ́n fẹ́ fi bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀. A dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn àjọ tí aláyélúwà ọba Babátúndé Adéwálé Àjàyí, Tọ̀rúngbó Kejì, Àkárìgbọ̀ àti Paramount ruler gbogbo ilẹ̀ Rẹ́mọ tí wọ́n fa ètò yìí lé lọ́wọ́. Àwọn tó ń pè ní àjọ tó ń rí ojú sí ìdàgbàsókè àti ìlọsíwájú ilẹ̀ Rẹ́mọ, that is Rẹ́mọ Growth and Development Foundation, tí wọ́n wá dá ìgbìmọ̀ ṣékélé tá à ń pè ní planning committee, tí wọ́n ní pé kán máa ṣe agbátẹrù ẹ̀. Nínú iṣẹ́ táwọn planning committee ṣe náà ni èyí tí bàbá Àkárìgbọ̀ gbé fún àwa ṣe pé ká tiraka, ká gbìyànjú, ká lọ sọ́dọ̀ gbogbo àwọn ọba ládéládé, ká ṣàlàyé fún wọn lẹ́kùnrẹ́rẹ́ so wọ́n á lè bá wa pe àwọn tó jẹ́ àwọn tí wọ́n mú ìlú dúró tó ń ṣiṣẹ́ pẹ̀lú kábíyèsí. Àwọn yẹn là ń pè ní Community Development Association. So tó ń bá ṣiṣẹ́ pẹ̀lú kábíyèsí, gbogbo á lè lọ. Sorúkọ tèmi ò yípadà o, ọmọọba Abíọ́lá Ògúndẹ̀kọ̀. Kó tó di pé a lọ, mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa náà tí wọ́n wà lórí ìjókòó pẹ̀lú wa. Àwọn ni ọba tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Àwọn ọba tó jẹ́ pé wọ́n ti ṣèpinnu nípa àwọn máa dúró ti bàbá wa Alápẹ̀rù tìlú Ìpẹ̀rù. A fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ ọba Babátúndé Káyọ̀dé Ọláyẹbọ. Àwọn ni Oníméje ti ìlú Ìméje ti Ìpẹ̀rù. A dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ Ọ̀túnba Táíwò Oyèbánjọ tó jẹ́ President Ìpẹ̀rù Akẹ̀sán Development Association. Látàrí eléyìí, a fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Ìpẹ̀rù nílé lóko lódò tí wọ́n ti ń dúró ti kábíyèsí aláyélúwà Alápẹ̀rù tìlú Ìpẹ̀rù. Tẹ̀yìn kò sẹ́ni tó lè sọ pé Ìpẹ̀rù báwo ni tìpẹ̀rù ṣe máa jẹ́ nílẹ̀ Rẹ́mọ. Àwa la ni gómìnà. Tẹ́ bá dẹ̀ wo gbogbo Ìpẹ̀rù, oríṣiríṣi nǹkan ìdàgbàsókè ló ń lọ bẹ̀. A dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe ètò Ìpẹ̀rù Educational Development Management Committee. Mo fi ọpẹ́ f'Olúwa Joseph, àwọn bàbá mi tí wọ́n gbé iṣẹ́ tí àwọn bàbá wa olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí wọ́n gbé ṣe ń tà nìyẹn. Nítorí pé kí ni ìgbà tí kábíyèsí Alápẹ̀rù tí wọ́n fi àṣẹ lù wípé àwọn fẹ́ make sure pé gbogbo ọmọ Ìpẹ̀rù lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé àtàgbà, wọ́n lè kà, wọ́n lè kọ. Tí ìlú tí wọ́n bá ń lè kọ, tán bá lè kà, ìdàgbàsókè máa ń wà ńbẹ̀. Mo rò pé ìyẹn náà ni ìdàgbàsókè tó pọ̀ ní ìlú Ìpẹ̀rù. A fi eléyìí, a fi ń ká ètò lẹ̀. A dúpẹ́ lọ́wọ́ àwọn ikọ̀ Rẹ́mọ Culture and Tourism Electronic Magazine tí wọ́n ń ṣe ìrìn àjò lọ bá gbogbo àwọn ọba ládéládé tó wà nílẹ̀ Rẹ́mọ. A dẹ̀ ń gbà ládùúrà pé tí ọjọ́ náà bá máa dé, kí Ọlọ́run má jẹ́ kí kankan wà nínú sàárè, ní ayọ̀ àtàlàáfíà. À á ríra wa. Ẹ ṣé gan.
SOE